أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلا هادي له والصلاة والسلام على الحبيب المحبوب سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́run a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad lẹ́yìn wá gbà náà mo kí wa ní kíkí àláfíà ìkí ọlọ́run àánú ọlọ́run kó máa bá oníkálukú wa gbé èyí tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ọlọ́run láti iléeṣẹ́ wa Qiblatayn International Travels Tours yóò mọ̀ dá lórí alwaqtu àsìkò èyí tí àwọn olóyìnbó ń pè ní time ọlọ́run ọba tààlà ń bá wa sọ̀rọ̀ nínú sura al-Qur'an suratul layl bismillahir rahmanir rahim wal layli idha yaghsha wan nahari idha tajalla ọba mi Ta'ala ni mo fi òru búra nígbà tí òru bá sọ̀kalẹ̀ mo sì fi ọ̀sán náà búra nígbà tí ọ̀sán bá yọ. Ìgbà táwọn àfáà ó tú àyà yìí wọ́n jẹ́ kó yé wa wípé ọlọ́run ò ní fi kinní kan búra àfi kó jẹ́ wípé ntọ́lọ́run fi búra yẹn ó tóbi ó dẹ̀ bàbàrà lọ́dọ̀ ọlọ́run. Èèyàn ni ò láǹfààní àti fi ntọ́lọ́run dá búra, ọlọ́run láǹfààní àti fi ntó dá búra. Àmọ́ bí ọlọ́run bá ti lè fi ń tó dá búra a jẹ́ pé ń tọ́lọ́run fi búra yẹn tóbi nù. Àwa ò gbọ́dọ̀ sọ pé mo fi Kàábà búra, a gbọ́dọ̀ sọ pé mo fi Ògún búra, a gbọ́dọ̀ sọ pé mo fi Kùránì búra. Ń tá gbọ́dọ̀ sọ ni pé mo fi ọba tó dá Kàábà mo fi búra, mo fi ọba tó dá irin mo fi búra. Àmọ́ ọlọ́run fúnra lára ẹ̀ tó dá gbogbo nǹkan yìí òun lè sọ bẹ́ẹ̀ nítorí wípé òun fi bàbàrà nǹkan yẹn ni. Báwo èèyàn ó bá dé bàbàrà nǹkan ń táwa gbọ́dọ̀ bàbàrà ní ọlọ́run. Tọ́lọ́run bá ti wá lè fi kíní kan búra nínú al-Qur'an ẹ jẹ́ pé nǹkan yẹn bàbàrà ó fẹ́ ká kíyèsí nǹkan yẹn. Ọlọ́run sọ pé mo fi ọ̀sán búra mo fi òru búra ń túmọ̀ wípé àsìkò ọ̀sán yẹn má fi ṣeré, fi ọ̀sán rẹ fi ṣe ń tó dáa, òru rẹ má fi sùn. Ẹlòmíràn wá sùn lóòótọ́ tó lajúlẹ̀ kedere àmọ́ kò yàtọ̀ sí ẹni tó ń sùn. Kódà nígbà míì ń bẹ ẹni tó ń sùn lóru gan yóò tún máa gbaládá ju ẹni tó lajúlẹ̀ lọ nígbà tẹ́ni tó bá lajúlẹ̀ bá fi ń ṣe tí ò yẹ kó fi ṣe. Àtọ̀sán àtòru àsìkò kan ni tọ́ba mi pàtàkì rẹ̀ ló fà á tí ọba mi fi búra. Àsìkò táwọn yẹn bá ń ṣiṣẹ́ ìwọ mọ́ wòran kó mọ̀ á di wípé tọ́ba wá dáa fún wọn tán ó máa ní wọ́n ṣẹ́ṣó ni wọ́n sáré kéré ni wọ́n dọ́gbọ́n sí ni. Bẹ́ẹ̀ sì ni níjọ́ tí wọ́n ń worí tí wọ́n ń ṣègbìyànjú tí wọ́n ń sáré lọ ọ̀tún tí wọ́n ń sáré lọ òsì wọn ò fi kẹ́kẹ́ di ọmọlẹ̀ ìwọ lórí iṣẹ́ ńlẹ̀ tó ṣe. Bákan náà tó bá di lóru náà táwọn èèyàn bá sùn àwọn míì náà ń bẹ tí wọn ò ní sùn ìwọ náà gbìyànjú kó dáa pọ̀ máwọn tí wọn ò sùn tí wọ́n ń fi òru wọn ṣe ohun tó dáa. Ọ̀pọ̀lọpọ̀ gbalawo èèyàn máa fi ọwọ́ yẹpẹrẹ mú àkókò bẹ́ẹ̀ dẹ̀ ni àkókò náà ni ayé wa ni àkókò. Sórí ọ̀sán tó lọ kì í ṣe ọ̀sán ló lọ ayé rẹ ló lọ yẹn. Sórí òru tó ń lọ yẹn kì í ṣe òru yẹn ní lọ ayé rẹ ní lọ because kíwọ tó dé lọ́sàn ti ń wà, kíwọ tó dé lòru ti ń wà. Àmọ́ ọ̀sán tó bá ń lọ tó bá jẹ́ ọ̀sán tí wọ́n wà nú ayé ọ̀sán tiẹ̀ ni wọ́n mọ̀ sí sí bá ọ̀sán mi mọ̀ tútù lọ, òru mi mọ̀ tútù lọ, àárọ̀ mi mọ̀ tútù lọ, kí wá ni mo ti gbé ṣe lónìí. Èyí ló fàtà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì ni idha tala'at alayya shamsu yawmin ó ní bí òun ọjọ́ kan tó bá yọ lé mi lórí tí mo dẹ̀ wà lórí èpẹ̀ walam azid fi ilman èmi ò wá lékún nímọ̀ ní ọjọ́ yẹn, mi ò lékún ní làákàyè lọ́jọ́ yẹn, mi ò lékún ní exposure lọ́jọ́ yẹn. Ànábì ní wú ọjọ́ yẹn ọba mi ò fàlùbáìkà sí fún mi. Ìtumọ̀ ìpè tó bá jí tó bá dípò fẹ́ lọ sùn wàá mú ìwé kan àti báírò kan àbí pẹ́ńsù kan wàá kọ́lẹ̀ wípé kí ni mo achieve lónìí, kí ni mo ṣe lónìí, ọ̀rọ̀ rẹ̀ wo ni mo sọ lónìí, ìwà rẹ̀ wo ni mo wù lónìí, ibo ni mo lọ lónìí, ṣébi tí mo lọ lónìí ṣébi tí ó fi kún ọ̀la mi ni àbí ohun tí ó dín ọ̀la mi kù. Àkànsùn àkànjí bá rẹ̀ ṣe ń sùn tá à ń jíun òru àtọ̀sán kọ́ ní lọ ọjọ́ ayé wa ní lọ. Lọ́jọ́ tó bá wà lórí èpẹ̀ tọ́sán bá lóun fẹ́ lọ báyìí rí dájú pé kó tó lọ ó fi ṣe ń tó dáa, òru náà fi ṣe ń tó dáa. Àfáà ní ẹ̀rí ọmọ tuntun tá a bí lónìí tá à ń jó tá à ń yọ̀ wípé a bímọ o láàrin kádìjú kàlà ọ̀sán àtòru ó dẹ̀ padà sọ ọmọ náà darúgbó nígbà tí wọ́n bá ń gbaṣẹ́ fúnra wọn. Ọ̀sán lọ òru dé, ọ̀sán lọ òru dé, lábẹ́ ọ̀sán lọ òru dé, ọ̀sán lọ òru dé, ọmọdé ó sì dàgbàlagbà, àgbàlagbà ó dẹ̀ padà dòkú.
ká tó wá dòkú ká tó dàgbàlagbà ká tó di ẹni tí ò lè ṣiṣẹ́ mọ́ ẹ jẹ́ ká lu àkókò wa dáadáa. Anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi bá àwọn sàábí ẹ̀ sọ̀rọ̀ níjọ́ kan ó wá ní ẹ gbìyànjú ẹ síìzì àkókò ọ̀dọ́ ẹ fi ṣe tó dáa síwájú kí àsìkò ogbó kó tó dé. Igtanim shababaka qabla haramika, rí i dájú pé o fi ọ̀dọ́ rẹ o fi ṣe tó dáa kó o tó dògbó. Gbogbo ẹni tọ́lọ́run bá ní kí ẹ̀jẹ̀ ọ̀dọ́ atẹ́gùn ọ̀dọ́ kó sì mọ́ fẹ́ sí lára báyìí kó rí i dájú pé òun fi ṣiṣẹ́ mọ́ sá fún oòrùn jù, nítorí wípé àsìkò kan bẹ tó padà fẹ́ sá fún tó wà lè sá fún mọ́. Àmọ́ tó bá ti wọnú ẹ̀ nísìn tó ṣiṣẹ́ nú ẹ̀ nísìn fún alára rẹ ló mọ bẹ níbi tó tẹ́ ọ lọ́rùn, ó mọ jẹun tó wù ọ́, ó mọ lóhun tó wù ọ́, àsìkò tó bá wù ọ́ ló jáde, àsìkò tó bá wù ọ́ ló wọlé. Bákan náà igtanim sihataka qabla sukmik, ó rí i dájú wípé àsìkò tó lálàáfíà fi àsìkò yẹn fi ṣe tó dáa kó tó di àsìkò tó lálàáfíà mọ́. Àsìkò tó lálàáfíà fi kírun, fi gbààwẹ̀, fi ṣètò Ọlọ́run kó tó dá àsìkò tó ní lálàáfíà mọ́. Waginaka qabla fakrik, àsìkò tó lówó lọ́wọ́ tó ní nǹkan lọ́wọ́ fi tọrẹ fi máa wé èèyàn kó tó dá àsìkò tí ò ní nǹkan kan. Wọ́n ló mọ iye ọ̀gá iléeṣẹ́ tó ti tòṣì báyìí, àwọn ìgbà tí ò gbé ẹnìkankan kò rẹ́ ẹnìkankan gbé ńgbà tó ṣubú ló fi jẹ́ pé tó bá ń lọ òkè má gbàgbé àti máa fa àwọn èèyàn lọ́wọ́, àmọ́ máa fa àwọn tí wọ́n wu ojú ọ lọ o, nítorí kó máa jẹ́ pé àwọn tó fẹ́ fà àwọn ni wọ́n jáwọ́ náà bọ́. Àmọ́ tó bá rí wípé ẹni tó fẹ́ fà yìí kò lè já mi bọ́ lórí àkàbà tí mò ń bẹ̀ yìí, máa lọ òkè kó sì máa fi ọwọ́ kan máa fà yàn, nítorí tó o bá dókè tó bá fẹ́ pàdé tó ju agbára rẹ lọ, tó o bá ń bọ̀ wálẹ̀ àwọn tó o fà sókè yẹn ni wọ́n dá ọ padà wípé ọ̀gá wa ò gbọ́dọ̀ lọlẹ̀. Àmọ́ gbogbo ẹni tó dókè tán tí ò tiẹ̀ rántí fa ẹnì kankan, ẹ sọ fún un wípé ilẹ̀ ó mọ̀ ṣẹ́wọ́ sí ni, tí ò bá dẹ̀ múra ilẹ̀ ó padà fà wá ni. Ló fi jẹ́ wípé àsìkò tó lọ́rọ̀ fi tàwọn èèyàn lọ́rẹ, ẹlòmíì lọ́rọ̀ débi kó lè fún yàn lówó, ó lè gba admission fún yàn, ó lè gba fọ́ọ̀mù fún yàn, àmọ́ kò ní ṣe tó bá lásìkò tí ò ní wọn ni tó bá yẹ pé mo lówó lọ́wọ́ báyìí ni Ọlọ́run ò ní fún ọmọ because Ọlọ́run ti mọ̀ ìgbà tó ní náà ó fi ṣe ń tó dáa. Bákan náà wa hayataka qabla mautik, àsìkò tó ń bẹ láyé àsìkò kan náà nu fi àsìkò tó ń bẹ láyé yẹn fi ṣe ń tó dáa. Gbogbo ipò tẹ́dá bá wà pátá ẹ jẹ́ á ṣe dáadáa, ẹ jẹ́ á rántí wípé àsìkò yẹn ò ní máa bẹ lọ gbére o, àsìkò yẹn ó padà lọ. Ẹlòmíì ń jẹ́ managing director báyìí, ẹlòmíì ń jẹ́ supervisor, ẹlòmíì ń jẹ́ senator, ẹlòmíì ń jẹ́ governor, ẹlòmíì ń jẹ́ baálẹ̀, ẹlòmíì ń jẹ́ ṣífù. Gbogbo ipò tá bá wà pátá kò ní máa lọ gbére o. Básìkò bá yọ wọ́n ń bẹ̀, tásìkò bá yọ wá ń bẹ̀, ikú ó yọ wá ń bẹ̀. Ẹlòmíì ń bẹ àsìkò ni ó yọ, ẹlòmíì ń bẹ ikú ni ó yọ. Tá bá wá kú ń bẹ̀ tán àti kú ònú àsìkò yẹn nu. Ní tá bá wá fásìkò yẹn ṣe lọ́wọ́ àbí wa pé kí ló ṣe ń gbà tó wà ń bẹ̀. Iléeṣẹ́ wa Qiblatayn International Travels Tours wọ́n ní ká ran wa létí ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ọlọ́run kó jẹ́ kó wúlò fún mi, kó wúlò fún yín, kó wúlò fún gbogbo ẹni tí ó mọ̀ share fídíò yìí, tí ó mọ̀ wo fídíò yìí. Bákan náà tẹ́ bá fẹ́ rin ìrìn àjò lọ lé Olúwa yálà Hajj ni tàbí Umrah, ẹ kàn sí wa ní iléeṣẹ́ wa Qiblatayn International Travels Tours pẹ̀lú ìrọ̀rùn láfidélé Olúwa pẹ̀lú Qiblatayn. A máa retí yín o. Ma'as salama wa ilal liqa.